tọ́ ẹ̀ tún kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ gbọ́ wa àti mọ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ jayin sí àti mọ gbé yín débẹ̀ àti mọ fìtò yín létí àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire agboolé fújì náà la ṣe bẹ́ẹ̀ làwà báyìí tá ò ti mọ jayin sí níbi tí gbajúgbajà olórin fújì ní Obesere ti jáde wá léyìí tó sì jẹ́ kó di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan pé olórin kan wà ó tí kò bá ẹgbẹ́ Barrister kọjá tàbí tí kò kọrin bí Barrister ọ̀ tí kò lo style Barrister ó ní Ọlọ́run ṣe bẹ́ẹ̀ kò tí ì dá o ó tẹ̀síwájú ó jẹ́ kó di mímọ̀ pé style tí ọ̀rẹ́ wa gan lò ó ní style Barrister ni ẹ wá gbọ́ ta ní ọ̀rẹ́ wa gan tí ó ń bá wí nínú fọ́nrán yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún talẹ̀ lérò pé ó ń pè ní ọ̀rẹ́ wa lágbolé fújì ẹ wo ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó lágbára ó lè kéńkà ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ kájọgbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Alhaji Barrister ni tó dá fújì sílẹ̀ but pé onífújì kan wà tí ò lo style Barrister àbí tí ò máa kọrin bí Barrister àbí tí ò máa kọrin Barrister tí ò gbẹgbẹ Barrister kọjá Ọlọ́run ò tí ì dá onífújì náà ẹgẹ́ tí mi ò rí style náà ibùgbọ́n tó fi mọ́ style tí ọ̀rẹ́ wa fi ń jẹun lọ́wọ́lọ́wọ́ ẹ wò ó Barrister ló ní kò sẹ́ méjì ẹgbẹ́ tí mi Barrister ni a fi ń gbé Ọlọ́run tóbi ni o ẹ̀dẹ̀ fi ń gbé wọn dání o ó ti yẹ yín kò sí ibi tẹ́ ẹ̀dẹ̀ gbé orin fújì gbà tí Alhaji Barrister ò dúró dé yìí bàbá yẹn wá jẹ́ ni tí kì í bínú ẹni wọ́n bá wá rí i pé ìkan nínú àwọn ọmọ táwọn tún níran tó tó sáwọn lẹ́yìn ó gbé style fújì gba ibòmíì bàbá tún máa wá lọ tún fọ orin yẹn àmì wọn á tún fọ style yẹn tó bá fọ style yẹn á tún wá fẹ́ dùn ju ẹni tó gbélé lọ. ẹni tó gbélé lọ. ẹgẹ́ tí mi tó èyí tó fi jẹ́ pé wọ́n máa bínú pé à kí lè lè nǹkan yìí ibi téèyàn bá dẹ̀ ti ń bínú pé kí lè lè nǹkan yìí àwọn nǹkan tó dáa máa kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn olórin tó kú ajẹ́máyé torí kò ní mọ̀ ìpè ayé tó kọjú síbẹ̀ yẹn nìyẹn olódífá fún ní ìgbà tí wọ́n kọ́ ní kan gbà kan tán ni pé tó bá jẹ́ ṣàjẹ́ ló láyé ẹ̀jẹ̀ kájọ máa kọ́ èmi kan kọ́ ní kan ní àárín ìgbà tí mo sọ pé kékeré mo ti ń dàmíra mo dàgbà tán mo tún wà ìyá pòpò ẹ̀yin ọ̀rọ̀ ọmọdé ọjọ́ òní tó ti tọ̀ síbẹ̀ ìgbà táwọn Barrister máa gbé tiwọn wọ́n sọ wípé kékeré mo ti ń kọrin èyí tó dùn mo dàgbà tán mo tún wà ó ti yẹ yín ẹjọ́ ẹ understand mi nínú fún àyọ̀mbẹ̀ ni pé bàbá yẹn ò kí ń bínú èèyàn gbogbo mi táyé bá dẹ̀ tó kọjú sí wọn bá kọjú sí náà nìyẹn. wọ́n ní kàkà ní méjì mẹ́ta ẹ ti ṣètò ábọ̀mù mélòó gan-an. ábọ̀mù ti pọ̀ ábọ̀mù nínú ọdún mi gan gbà mí gan máa ń ṣe ábọ̀mù méjì gan gbà mí ṣe understand mi go to the introduction ìfowópamọ́ ní àkọ́kọ́ but first time tí wọ́n kọ́kọ́ bá bòm jáde 1991 ni. 1991. so láti 1983 tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ gbé ábọ̀mù kan jáde. ó jẹ́ máa kọ́ ẹ kọ́kọ́ forí já ọ̀pẹ̀ náà. forí já ọ̀pẹ̀ lóṣìṣẹ́. ó di eyín kó tó di pé máa mọ̀ pé ẹ fẹ́ ṣe ábọ̀mù but ábọ̀mù kọ́ làwọn èèyàn kọ́kọ́ fi mọ̀ mi life lásán àwọn èèyàn kọ́kọ́ fi mọ̀ mi life kẹfẹ́ olólùwọ̀n kọ́kọ́ fi sell me out kó tó di pé Marvin Giwa promotion gbà yẹn wá ní à kí wọ́n ṣe rẹ́kọ̀dù fáwọn táwọn èèyàn tiẹ̀ tó sọ pé à kí wọ́n ṣe rẹ́kọ̀dù àwọn olóńgbò tó máa ṣe rẹ́kọ̀dù kan tó báyìí wọn kì í gbúrò wọn mọ́ kò dẹ̀ Ọlọ́run ní ṣe tì mí bẹ́ẹ̀ kò dẹ̀ ṣe introduction ibẹ̀ mo ti kọ́ ìwọ òjò gẹ́gẹ́ Obesere ẹ̀kọ́ máa ń dà àìjọ gẹ́gẹ́ ti jẹ́ ó jẹ́ máa jẹ́ lọ́wọ́ kò sí nǹkan ọmọ lápá àwọn kan ní ò make sense ó dẹ̀ make sense létí ọmọ aráyé ayé gbà abọ́sọ́rí Mr Magic ó ti yẹ yín ibẹ̀ ni mo ti kọ́ ó gbọ́dọ̀ zu ẹgbẹ́ ó gbọ́dọ̀ rìn di ó gbọ́dọ̀ yá múgun ó tún gbọ́dọ̀ má yára jù torí wọ́n sọ pọ́ńbẹ́ bẹ́ẹ̀ skáùtù òun àjẹ́ kọ́là ń dá ẹ̀sùn òyìnbó Mr Magic nìyẹn ayé tó tẹ́wọ́ gbà ìyẹn tí wọ́n á ta àwọn ìjọba Èkó táwọn jí pé àwọn ò máa gbé welcome to Lagos sí Èkó tòótọ́
tọ́ ọ̀rọ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ yìí ó sì fi léde nínú fọ́nrán ọ̀hún wípé Alhaji Barrister wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í bínú ẹni ó ní style kan tí ọmọlẹ́yìn wọn bá ti ṣe bẹ́ẹ̀ tó gbé jáde bàbá náà ó tún ṣe kíni bàbá náà ó tún jáde láti wakọ̀ tiwọn ní ọ̀nà àrà tí ó tún ṣe bẹ́ẹ̀ tí ó fẹ́ dùn ju ti ẹni tó kọ́kọ́ kọ lọ ṣé nǹkan tó wá ń gbìyànjú láti sọ nínú fọ́nrán ọ̀hún ni pé bàbá wa K1 the ultimate Alhaji Wasiu Ayinde ṣé wọ́n máa ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n máa bínú ẹni ni àbí ṣé nítorí ìfànfà tó wà láàrin àwọn àti Alhaji Kollington Ayinla lórí ìwọ ojú mi èmi ojú ọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ àbí ṣé kí ni ẹ̀yin rí sí ọ̀rọ̀ ọ̀hún gan-an láti àtẹ̀yìnwá dídé ibi tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá dé lórí ọ̀rọ̀ ìfànfà tí ó ń lọ láàrin agboolé Fuji ẹ wo ìyà tó bá kọ sí yín ẹ má gbàgbé láti bá wa fi sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section kẹ́ bá like kẹ́ sì bá share kẹ́ fi sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ a tún mọ bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ ń gbọ́ wa àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.